tí èèyàn bá jẹ́ international scholar àkọ́kọ́ tí ó value ní time. ayédèkúnmọ́lọ́. regardless bó ṣe wulẹ̀ kó pọ̀ lọ́rọ̀ tó tí àpọ́nlé tó bẹ̀rẹ̀ nínú ìṣẹ̀mí ẹ̀dá ò bá ti bá a kalẹ̀ kì í ṣe èèyàn mọ́. ayédèkúnmọ́lọ́. torí àkókò gbogbo lé ló ní ohun tí wọ́n ń ṣe níbẹ̀ ohun tí wọ́n ń ṣe nílé bàbá mi lákìlápá radiyallahu ta'ala anhu. ní pé tá a bá kéwú tán á wà á forin Yorùbá jò. náà. bàbá wa Ṣéhù Ṣúgà adamallahu hayata baba wa afisu wa wàláhì orin yẹn nìkan ni mo wá kọ mo kàn fẹ́ ṣàlàyé orin yẹn ni. má jẹ́ olójú kan ọlọ́pọ̀ ojú ni kò jẹ́. téèyàn bá ti jó lójú kan kò ní í mọbi tó yẹ kó fi rí na kò ní í mọbi tí ò yẹ kó ti rí na. ayédèkúnmọ́lọ́. gbogbo ẹ̀yin àjìlá àní kalẹ̀. تردردا صبري عند النواهب dákunjọ jẹ́ kí rí táàmù yẹn lò jọ. تنال من جميل صبري حسن الأواكب. mo kí ìkàlẹ̀ àwọn òkè ní gbogbo àwọn tí wọ́n jókòó yìí Olúwa má jẹ́ ẹ jábọ́ láíláí. àmín. bàbá wa Sheikh Kamaruddin أمرت أمرا mo fọ́ fún yín gan. عظيما فاستبرت به وقمت به بأمر الله يا قمرا. tọ́jà ẹni táàmù yẹn lòjọ́ torí Ọlọ́run. أعنكم الله. tí wọ́n bá pé èèyàn lẹ́ni tó wáyé wá ṣiṣẹ́ tí ò bá ní characteristics tá a bá lára yín kì í ṣàfà o. ṣùgbọ́n ẹ ṣe ṣe é fún bàbá sí ìsàlẹ̀. وقمت فيه بأمر الله يا قمرا. ẹ jẹ́ máa lọ rí obi yóò bá mi ọmọ yóò ní jẹ́ irin kankan wí. mẹ́ta lè nìyàn rajulun yasna'u nafsahu ẹni tó wáyé tó wá sáré tó fẹ́ dà láyé ẹ kí èèyàn ní torí gíga ò rọrùn. أيدكم الله. sọgbọ́dẹ ní. أدني. wa rajulun yasna'u awladahu ẹni tó wáyé táwọn èèyàn ní kí ló dé tẹ̀lé díẹ̀ tó ní ẹjẹ́ ń tẹ́ díẹ̀ kò dáa kó yẹ mí kó má yẹ ọmọ mi èèyàn ní. àmọ́ èèyàn rẹ̀ ò pọ̀ tó léèyàn o. أيدكم الله. mo fẹ́ sọ̀túnmọ̀ fífọ́ tí mo fọ́ fún yín ni o ẹ̀jẹ̀ bíbí máa ń dà mí láàmú náà. أيدكم الله. bàbá akílágbá bíi mọ 30 èmi nọ́mbà 29. أيدكم الله. sọ́n tó kù nígbà tó ti ní gbogbo nǹkan tán ó kàn fẹ́ bí ọmọ èèmọ̀ kan kalẹ̀ láyé ọmọ dààmú lé lórí. وقمت فيه بأمر الله يا قمرا. ọ̀dẹ̀ gbọ́ nínú tàn pé bàbá ajíṣafẹ́ bàbá àkọ́bí bàbá akílágbá àgbà tún wà lọ báwọn ẹ̀yà wa pé ẹ má jẹ́ bàbá yìí ó fún yín lóyún mọ́ èèyàn ti wọ ọmọ 95 years ó sì tún kàn báyìí. mo nígbà tẹ ni wọ́n má fọyín lóyún mọ́ kó wá bí adúhù mi tó wá tọ́jú mi pamọ́ sọ́run sọ ògo tánú ọmọ ni. وقمت فيه بأمر الله يا قمرا. ẹlẹ́ẹ̀kẹta tó fa fífọ́ tà fọ́ fún yín Náà. ó ní rajulun yasna'u tariha òun lẹni tó wáyé tó wá kọ́ tán sáré kó tán láyé àwọn ènìyàn téèyàn bá wáyé tó bá ṣiṣẹ́ gíga fún rẹ̀ tó fi ga ẹkí akọni ní tẹ́nìyàn bá wáyé tó bá ṣiṣẹ́ fúnra gíga fún rẹ̀ tó tún ṣe lórí ọmọ akọni ní àmọ́ aṣíráfù ṣúrafà ẹni tó dáa jù nínú àwọn ènìyàn
ẹni tó ní ìjọ Nuru Najati yìí kó tó dáa fún mi àfi kó dáa fún gbogbo yín. mo máa tí mo sọ pa yín o ẹ kì í ṣe ẹni tó fẹ́ràn ara rẹ̀ tí ò fẹ́ràn jọ ẹ ń ṣe ẹni tó fẹ́ràn ara rẹ̀ mo lọ́ máa dára níbi tó ń dà mí láàmú dáadáa sẹ́ bùkátà àjọ láyà yín tóbi ju bùkátà ayára yín lọ. wa kunta fihi bi amrillahi ya qamara. ẹ̀yin Nuru Najati ṣe wà níbí báyìí. wọ́n wà ń bẹ̀. sọ pé má máa pa fún wa o. Mọ̀lánà. bọ́bọ̀ má máa pa fún wa. wèrè ní ẹ wọn lò ní tó bá lè kú kó kú mo níwà jẹ ìyà tó dẹ́ni tó dìde yẹn o mọ iṣẹ́ tó ń ṣe nu ayé rẹ ó ní tó bá lè kú kó kú mo ní ó fẹ́ padà sí ìpìlẹ̀ nu ẹ bá nàka sí bàbá jàre má máa pa fún wa o má máa pa fún wa ẹlòmíì ìdùnnú lé òun àtìyàwó ẹni kì í ṣèdùnnú ayé ẹlòmíì ìdùnnú fámìlì wọn ni kì í ṣèdùnnú ayé ìdùnnú ayé máa ní màmá pa fún wa. màmá pa fún wa. màmá pa fún wa. ìdùnnú ayé máa ní màmá pa fún wa. màmá pa fún wa. Ọlọ́run. màmá pa fún wa. Ọlọ́run ṣúgà. màmá pa fún wa o. ṣúgà o. màmá pa fún wa. ìdùnnú ayé máa ní màmá pa fún wa o. màmá pa fún wa. màmá pa fún wa. ìdùnnú ayé máa ní màmá pa fún wa. Jazakumullahu khaira. Ọlọ́run bá ń sàlékún dáadáa fún bàbá wa àgbà Akilapa ọlá àwọn àgbàlagbà níwájú Ọlọ́run ọlá la haula